lálùdó òrìṣà yìí ti ṣe ogun ni mo lọ kí n tó dogun dé lẹ́bí pákọ́ ní dẹ̀dọ̀ tó fúlù lẹ́pà ọmọ mi ní ẹrù jẹ̀jẹ̀ ní gbogbo nàìjíríà ìdí tó wọ́n tún gbogbo wọ́ọ́ ọ̀dà tó wọ́n dàbí lẹ́lẹ̀ olùkọ́ ìdí tó wọ́n lè ṣubú gbèdúró ẹ̀dá kan láyé èmi mo gbà lọ́wọ́ yín tẹ̀wọ̀n àmì sáyé èmi lè ní ọwọ́ alábìnrin ọ̀sáṣe tẹ́tì ní sọ́fà ayé tẹ́ gbẹ́dẹ̀gbẹ́ tó fúlù lọ́wọ́ mi. Ó sọ́fọ̀ ìdáná alábìnrin sàórí rẹ̀ ògùn láàrin ibi tí a ti wọ̀ yìí. Ó kúrò lọ́kọ́ tó lọ́kùn délé mi lọ́rùn létí ti lọ́dún ẹ̀sọ́ lè ní ìpòlẹ́ sọ ọmọ àgbọ̀ ọmọ àdílẹ̀ gbogbo ọmọ ọdún ní ọmọ gbogbo ti ẹ̀yàwó. Gẹ́gẹ́ sí ìrẹ̀lẹ̀ orí rẹ̀ ògùn ó sọ́fọ̀ ìdáná táì. Ìbú ńlá ní ní ọmọ tí ń bẹ ló sí àkàtà yé mi ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀. Èmi ẹwọ́ lẹ́kùnrin ọ̀sà ìrẹ́ lọ́pàá dáná òkú kí n bọ̀ yá lórí ìjà kan ní kí n bọ̀ báwò. Bàbá mi ẹ̀dùn àrẹ ti gbára mi ìdè pẹ́pẹ́ yẹsí. Èyí ti ṣe ìwé lálùdó òrìṣà orí rẹ̀ ògùn ó sọ̀fọ̀ ìdáná ìsìnkú rẹ̀ ní sórí rẹ̀ láàrin ibi tí a wọ̀ yìí. Yẹ́sà ẹ̀rí ẹ̀yẹsà ẹ̀yẹ ọ̀sà ó wá kẹ́jọ́ lọ. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.